orúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Òní ọjọ́ ìsinmi Pentecost. Àdúrà wa ni pé agbára ẹ̀mí mímọ́ yóò bà lé ayé, iṣẹ́ àti ilé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A ní àwọn àlejò wa pàtàkì lónìí láti ìjọ wa Anglican Church of Resurrection pẹ́ńpẹ́ Owódé. Bàbá, ẹ jẹ́ dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adéọlá Owó. Ẹ ṣé. Ní apá àlàáfíà mi níbí, mo ní ìkan náà bàbá wa náà láti St. Peter's Anglican Church Oko Baba Alágbọ̀n Owódé. Bàbá, ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni Emily Olúbíyì. Bàbá, ẹ káàbọ̀. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni ohun tí a ti ń wò nínú ọdún yìí gẹ́gẹ́ bí àkòrí ẹ̀kọ́ Bíbélì wa. Ẹ̀ka àkòrí tí a dẹ̀ ń wò ní bí ọjọ́ mélòó sẹ́yìn, ó ní ẹbí àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Lónìí, orí ọ̀rọ̀ wa à ń wo bí ìpìlẹ̀ Ọlọ́run fún ẹbí bó ṣe bẹ̀rẹ̀ àti ohun tó jẹ́. Ibi kíkà wa Genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n àti Genesis orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Bàbá wa láti pẹ́ńpẹ́, ẹ bá wa wo Genesis orí ìkíní yẹn ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Kí ló sọ? Ìwé náà kà báyìí pé bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákòrò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé kíyèsí, mo fi ewéko gbogbo tó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín, àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so. Ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún, àti fún gbogbo ẹranko ilẹ̀, àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run, àti fún ohun gbogbo tó ń rákòrò lórí ilẹ̀ tí ń ṣe alààyè ni mo fi ewéko tútù gbogbo fún ní oúnjẹ. Ó sì rí bẹ́ẹ̀. Ẹ ṣé. Bàbá wa láti Alágbọ̀n, ẹ bá wa wo Genesis orí kẹsàn ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì. Ọlọ́run sì súre fún Nóà. Ọlọ́run sì súre fún Nóà àti àwọn ọmọ rẹ̀. Ó sì wí fún wọn pé ẹ máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀. Ok, ẹ ṣé. Láti ibi tí a kà yẹn, a rí èròǹgbà Ọlọ́run lórí ìpìlẹ̀ ẹbí. Láti kọ́ ni pé Ọlọ́run Olódùmarè ni ó fi ìpìlẹ̀ ètò àwùjọ ọmọ ènìyàn lélẹ̀, àti wípé láti túbọ̀ ṣàfihàn àwọn òfin Ọlọ́run fún ètò àwùjọ ọmọ ènìyàn. Èròǹgbà Ọlọ́run ni, ètò Ọlọ́run ni, ìmọ̀ Ọlọ́run ni láti bẹ̀rẹ̀ ohun tí a ń pè ní ẹbí. Ó dẹ̀ ní ohun tí Ọlọ́run dẹ̀ fẹ́ kí ẹbí jẹ́. Ọlọ́run fẹ́ kí ẹbí jẹ́ àwòkọ́ṣe àti ọ̀nà láti tẹ̀síwájú ohun tí òun gangan ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nípa ìṣẹ̀dá ènìyàn àti ohun gbogbo tó wà nínú ayé. Bí a ti rántí ọjọ́ tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sórí àwọn àpọ́stélì àkọ́kọ́, ẹ jẹ́ kí a máa béèrè fún ìtọ́ni ẹ̀mí mímọ́ nínú ìgbé ayé ẹbí wa. Nítorí tí a ò bá ní ìtọ́ni ẹ̀mí mímọ́, kò ní ṣeé ṣe fún wa láti lè gbé ìgbé ayé tí Ọlọ́run retí lọ́wọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ẹbí. Àti wípé nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ṣe kí a bá lè jẹ́ ìpìlẹ̀ fún àwùjọ ọmọ ènìyàn. Ìpìlẹ̀ náà dúró lé àwọn òfin àwùjọ tó ṣe kókó gẹ́gẹ́ bí a ti rí nínú Genesis orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà, níbi tí Ọlọ́run ti sọ gbangba wípé ẹnikẹ́ni tó bá tẹ ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, pípa ni a ó pa òun náà. Àti wípé gbogbo ìlàkalẹ̀ Ọlọ́run fún ẹbí láti ṣe ohun tí ó fẹ́ àti láti gbé ìgbé ayé tó wù kí ìbágbépọ̀ wa láàrin ara wa kó lè jẹ́ ti
àlàáfíà. Ṣùgbọ́n tá a bá wò lónìí láti ìran dé ìran la rí i pé ènìyàn nínú ìpìlẹ̀ àti òfin tí Ọlọ́run gbé kalẹ̀ nípa ìbágbépọ̀ ọmọ ènìyàn ní a ò tẹ̀lé òfin Ọlọ́run. A dẹ̀ rí i pé oníkálukú ló fẹ́ yà sí ìmọ̀ tara rẹ̀ tàbí ṣe ìfẹ́ ara rẹ̀ tàbí láti má jẹ́ kí inú Ọlọ́run dùn, èyí tí ó dẹ̀ ń mú gbogbo wàhálà àti rògbòdìyàn tó mú bá ilé ayé. Báwo ni àṣìlò yìí ṣe nípa lórí ètò ìbágbépọ̀ àwùjọ ọmọ ènìyàn wa? A rí i pé ètò yìí gbà tí ọmọ ènìyàn ti da ètò Ọlọ́run rú, ọmọ ènìyàn náà kò ní àlàáfíà àti pé ohun gbogbo kò lọ déédéé bó ti yẹ kó lọ mọ́. Ṣùgbọ́n a gbà ládùúrà pé Ọlọ́run fún alára rẹ̀ nípa agbára ẹ̀mí mọ́ yóò tọ́ wa sọ́nà, yóò sì darí wa láti ṣe ìfẹ́. Ìbéèrè wa lónìí, ìbéèrè àkọ́kọ́, máa bi bàbá wa láti pẹ́pẹ́ wípé pẹ̀lú ìtọ́ka sí àwọn ẹsẹ̀ tí a kà, báwo ni o ṣe lè ṣe àlàyé ìpìlẹ̀ Ọlọ́run fún ìwàláàyè ìbágbépọ̀ ti àwùjọ ọmọ ènìyàn? Genesis orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wọ́n ní ká wo bẹ̀yẹn, àti Genesis orí kẹsàn-án ẹsẹ̀ keje. Kí lẹ ní láti sọ fún wa? Àwọn gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ Ọlọ́run yẹn ṣe fìdí ẹ̀ nílẹ̀, Ọlọ́run fẹ́ kí a gbé ìgbé ayé àlàáfíà. Ìdí èyí ni ó ṣe súre fún wa wípé kí a máa bí sí, kí a máa rẹ̀ sí, kí a sì máa gbilẹ̀ sí, ká dẹ̀ máa ṣe ìkáwọ́ rẹ̀. Ìkáwọ́ kí la fẹ́ ṣe lórí àwọn ohun tó ní ká máa bí sí yẹn, àwọn ọmọ tá a bí yẹn, a gbọ́dọ̀ máa ṣe ìkáwọ́ wọn láti máa tọ́ wọn sọ́nà, láti fi ojú ọ̀nà Ọlọ́run fi tọ́ wọn. Tó bá ń dàgbà sínú eléyìí máa jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó máa bá wọn lọ ní gbogbo ìgbà. So nípa ṣíṣe eléyìí ó máa ràn wá lọ́wọ́. Ó tún ṣàfikún yẹn pé kí a máa gbáyìn lórí ilẹ̀, eléyìí tó máa jẹ́ kí gbogbo wa ká gbé ìgbé ayé ìrẹ́pọ̀ àti àlàáfíà ní àwùjọ wa. Ẹ ṣe kí a tọ́ ẹbí wa sí ọ̀nà Ọlọ́run. Òun ni Ọlọ́run sọ nípa ìkáwọ́ àti wípé kí a gbé ní àlàáfíà pẹ̀lú ènìyàn. Ẹ ṣé bàbá wa láti Alágbọ̀n. Ìbéèrè kejì, wọ́n ní kí ni àwọn òfin ìpìlẹ̀ tí Ọlọ́run fún ìbágbépọ̀ ọmọ ènìyàn ní Genesis orí kẹfà orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà níbi tí a ti kà yẹn, níbi tí Ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀ pé òun náà a ó pa á. Wọ́n dẹ̀ ní ká ṣe àfiwé rẹ̀ pẹ̀lú òfin Ọlọ́run nínú Ẹ́kísódù orí kọkànlélógún ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹrìnlá yẹn, àti Ìfihàn orí kẹtàlá sí ẹsẹ̀ kẹwàá. Gbogbo rẹ̀ ló ń ṣe àfihàn wípé àwọn nǹkan tí a ò gbúdọ̀ ṣe. Wọ́n ní ká ṣe àfiwé rẹ̀ nípa ìbágbépọ̀ àwọn ènìyàn àti òfin Ọlọ́run. Kí lẹ rí sọ fún àṣà? Ọlọ́run ò fẹ́ kí a máa ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn sílẹ̀, ẹ̀jẹ̀ ara wa sílẹ̀. Ó jẹ́ ohun tí Ọlọ́run kórìíra. Tá bá dẹ̀ wò nínú ayé tá wà ń sìn, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ohun tí wọ́n ń ṣe ní lílòdì sí òfin Ọlọ́run láti máa ta ẹ̀jẹ̀ ọmọ ẹnìkejì wọn sílẹ̀. Irú àwọn tó ń ṣe yahoo, àwọn tó ń ṣe occultism, àwọn ẹgbẹ́ òkùnkùn, a rí pé wọ́n ń ta ẹ̀jẹ̀ ọmọ ẹnìkejì wọn sílẹ̀. Bíbélì dẹ̀ sọ pé ẹni tó bá ta ẹ̀jẹ̀ sílẹ̀, a ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Tá bá wo Káínì, ó ta ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ sílẹ̀. Ẹ̀jẹ̀ yẹn ó ń kígbe fún ẹ̀san. Ohun tí Ọlọ́run lòdì sí ni àwọn èèyàn ṣe ní àkókò yìí. Tá bá wò ó pọ̀ jantirẹrẹ, ó dẹ̀ jẹ́ nǹkan tí inú Ọlọ́run ò dùn sí pé kéèyàn máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ ṣé bàbá wa. Ohun tí inú Ọlọ́run ò dùn sí ni ìta ẹ̀jẹ̀ sílẹ̀. Orílẹ̀-èdè tó bá ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, ẹbí tó bá ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, ènìyàn tó bá ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ máa ń jìnnà sínú ẹ̀. Torí pé Ọlọ́run tún sọ ńbẹ̀ gan wípé ẹnikẹ́ni kò gbúdọ̀ jẹ ẹ̀jẹ̀. Even ẹ̀jẹ̀ tí ẹranko ó nítumọ̀ níwájú Ọlọ́run. Áńbélì tàsé ẹ̀jẹ̀ ọmọ ènìyàn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìbéèrè wa kẹta má gbà bá wa láti pẹ́ńpẹ́. Wọ́n ní kí ni ìgbéléwọ̀n ọmọ ènìyàn láti ọ̀dọ̀ Ọlọ́run nínú Genesis orí ìkíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n, orí Dáfídì orí kẹjọ ẹsẹ̀ kẹfà, Kọ́ríńtì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n, Hébérù orí kejì ẹsẹ̀ kẹjọ. Kí ni báwo lọ́lọ́run ṣe wọ̀n ènìyàn? Kí ni òdiwọ̀n ènìyàn níwájú Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Òdiwọ̀n ènìyàn níwájú Ọlọ́run ní ipò pàtàkì ńlá lọ́lọ́run tó wá sí. Eléyìí tó fi wá ṣe aṣojú lórí gbogbo, ó fi wá jọba lórí ẹ̀, ó fi àwọn kan yẹn ó fi sí àtẹ́lẹsẹ̀ wa láti lè máa darí wọn. Ṣùgbọ́n láyé òde òní, a máa rí pé àwọn kan yìí àwọn ènìyàn ti ṣì í lò
nípa gbígbé ayé eléyìí tí kò wù Ọlọ́run. Òun ló fà á tí ìgbé ayé lónìí tó fi rí bó ṣe rí yìí, nítorí pé wọ́n ti kọ òfin Ọlọ́run sílẹ̀, èyí tó wù wọ́n òun ni wọ́n ṣe. ẹ ṣé ipò pàtàkì ènìyàn ọ̀tọ̀ nínú gbogbo tí Ọlọ́run dá pátápátá. Ènìyàn nìkan ni Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé a ò ríra wa gẹ́gẹ́ bí aṣojú àti alábòjútó gẹ́gẹ́ bí olùpò tí Ọlọ́run fi wá sí, ṣùgbọ́n a jẹ́ kí ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ òkùnkùn àti iṣẹ́ ìkà kó borí ọkàn wa. Ọlọ́run yóò dáríjì wá. Ìwọ olùgbọ́ mi lónìí, ǹjẹ́ wàá yí padà kúrò nínú iṣẹ́ ìkà àti iṣẹ́ búburú kí o wà ní ipò tí Ọlọ́run fi ẹ́ sí gẹ́gẹ́ bí aṣojú àti gẹ́gẹ́ bí ọmọ rẹ̀? Ìbéèrè tí ó kàdí bàbá wa láti Alágbọ̀n ní báwo ni o ṣe lè ṣàlàyé àdínkù iyì ọmọ ènìyàn nípasẹ̀ àwọn ìwà ènìyàn ní ìran wa yìí? Bí a ṣe lè ṣe àdínkù àwọn ọmọ ènìyàn nípasẹ̀ ìran wa yìí ni pé àkọ́kọ́ ká gbọ́ràn, ká pa òfin Ọlọ́run mọ́, ká dẹ̀ rí pé à ń tẹ̀lé ohun tí Ọlọ́run sọ fún wa ní gbogbo ìgbà, láti rí pé à ń gbégbé ayé tí Ọlọ́run béèrè, ká dẹ̀ gba ẹ̀mí mọ́ láàyè láti máa darí ayé wa. Ẹ ṣé, ìyẹn ni wípé iye ọmọ ènìyàn ti dínkù. Ọmọ ènìyàn ò já mọ́ nǹkan kan mọ́ nítorí pé wọn kò pọ́n Ọlọ́run lé, wọn ò dẹ̀ ka ẹlẹ́dàá wọn sí. Wọ́n á ní dárúkọ àwọn ohun àbáyọ pẹ̀lú ìtọ́ka sí. Àwọn ohun àbáyọ ni pé kí a gbọ́ràn sí òfin Ọlọ́run, kí a dẹ̀ gba ẹ̀mí mọ́ Ọlọ́run láàyè láti máa darí wa, láti máa ṣàkóso ọkàn wa. Ní ìgbà yẹn ni ayé yẹn tó lè rọ̀ wá lọ́rùn, tá a dẹ̀ lè gbé ìgbé ayé àlàáfíà. Lẹ́ẹ̀kan sí, bàbá wa Mr. Adéọlá láti Anglican Church of Resurrection Pẹ́ńpẹ́, a kí yín káàbọ̀, lórúkọ Jésù yóò dára fún yín o. Bàbá wa MA, a dúpẹ́ lọ́wọ́ yín láti ìjọ wa St. Peter's Anglican Church oko bàbá Alágbọ̀n Owódé, lórúkọ Jésù àjíǹdára máa jẹ́ fún yín o. Ẹ̀yin olùgbọ́ wa, ní ìparí ọ̀rọ̀ òní, ó ní àwọn ìpìlẹ̀ Ọlọ́run fún ọmọ ènìyàn wà fún wọn láti jọba lórí ilẹ̀, kí wọ́n gbádùn, kí wọ́n sì gbilẹ̀ lórí ilẹ̀ ayé. Kò sí ìpànìyàn tàbí sísin àwọn ẹ̀dá mìíràn nínú ohun tí Ọlọ́run retí láti ọwọ́ ọmọ ènìyàn. Fún ìrònú ọ̀dọ̀ ènìyàn ní gbogbo òfin ìnira ti wá. Ọlọ́run kò fún wa ní òfin kankan tó ní wá lára, àwa ni à ń fi ara ní ara wa lára. Àkósórí wa fún ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ wò papọ̀. Genesis orí 1 ẹsẹ̀ 22. Ọlọ́run sì súre fún wọn, Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín tòótọ́, Ọpẹ́ Olúwa Ògúnlẹ́yẹ.